nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun Láìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun Láìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìwé. Ẹ ṣeun. Orísun Láìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun Láìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. ọpẹ́ náà látúndá ìrà wàjà wàṣókòrà ìrà wàjà làtà ìlà ìrà bẹ̀rẹ̀ àlàmínà àmúlà wàṣókòrà. ẹ̀rí Markaz. bàbá ní ẹ̀rí Markaz. Bàbá wa ní Markaz. bàbá wa ní Markaz. Olóògbé wa ní Markaz. olóògbé wa ní Markaz. Àfáà wa àgbà ní Markaz. àlùfáà wa àgbà ní Markaz. Gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run. gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run. tó nǹkan tó bá jẹ́ tiẹ̀. gbogbo ohun tó bá jẹ́ tiẹ̀. a máa lọ déédéé. yóò máa lọ déédéé. nípa kó fi ẹni tí onírú ẹ̀mí ẹni tó dá sílẹ̀ mí. Olúwa wa ní kí wọ́n fi ẹni tí wọ́n nírú ẹ̀mí ẹni tó dá sílẹ̀ lẹ́mìí. ní a máa wá jẹ́ kó lọ déédéé. tí ó máa yẹ kí iṣẹ́ náà máa tẹ̀síwájú kó máa lọ déédéé. ṣe rí èmi yìí. bàbá láwọn yìí. láti kékeré. láti kékeré. mo sáfẹ́ kéwú ni. bàbá ṣàfẹ́ kéwú ni. dépò pé mo máa ń bá bàbá mi lọ lé kéwú. débi wípé ní bàbá wọn ní pẹ̀tẹ́ẹ̀sì méjì nílùú Abẹ́òkúta bàbá wọn ń tẹ̀lé wọn lọ lé kéwú. nítorí oúnjẹ tí bàbá àgbà máa ṣe fún wọn wọn á jẹun ọ̀sán kí wọ́n tó padà wálé. bàbá nítorí pé ní oúnjẹ tí bàbá àgbà máa ṣe fún wọn wọn ó jẹun ọ̀sán kí wọ́n tó padà wálé. ìpéjọ la wá síbi tẹ́ ẹ̀ jẹun kẹ́ tó lọ lé. ìpéjọ la dé bí tá à jẹun ká tó kú òmí. àtọ ṣẹ̀ríṣẹ́ èèyàn jogún oríṣiríṣi nǹkan. ó jẹ́ kó máa jẹ́ oríṣiríṣi nǹkan. téèyàn jogún látọ̀dọ̀ òbí ẹ̀. téèyàn jogún látọ̀dọ̀ òbí ẹ̀. Muhammadu Sanarabia Ìdádí. wọ́n nígbà táwọn dé Sanarabia Ìdádí. oyè tí bàbá fún mi. oyè tí bàbá àgbà fún bàbá. gbogbo yẹn gbọ́ lẹ́nìí. bàbá ní gbogbo wa gbọ́ lónìí. kì í ṣe Mudarisul Awwal lákọ̀ọ́kọ́. bàbá ní kì í ṣe Mudarisul Awwal lákọ̀ọ́kọ́. Murakibu Nizam. Murakibu Nizam. òun ni bàbá yàn mí. òun ni bàbá kọ́kọ́ fún bàbá àti ìjáde. àwọn bàbá ò tí ì jáde. àmọ́ ti dé Sanarabia. àwọn bàbá ti dé Sanarabia. àwọn tí wọ́n dá dàpọ̀ mọ́ mi. àwọn tí wọ́n bá dàpọ̀ mọ́ àbá. tí wọ́n bí àìsí tíṣà. àìsí tíṣà. àwọn náà di Sanarabia. àwọn náà di Sanarabia. láàrin gbogbo yín o. wọ́n láàrin gbogbo yín o. Rájí ni Murakibu Nizam. Muhammadu Rájí ni Murakibu Nizam. so lórí Nizam Murakibu Nizam. lórí Murakibu Nizam. lórí Murakibu Nizam. nígbà tá a wá ṣèdánwò. nígbà tá a wá ṣèdánwò. jẹ́jẹ́ mi ni mo fọ́ọ̀sì. ó jẹ́ pé wàá ló fọ́ọ̀sì. o ti kúrò ní Murakibu Nizam. bàbá ní ẹ ti kúrò ní Murakibu Nizam. o ti di Mudarisul Awwal. Mudarisul Awwal. nígbà tá a ti wá lọ mọ́sàrì. tá a ti wá dé. o ti kúrò ní Mudarisul Awwal. o ti di Amidul Markaz. ẹ dákun gbogbo ìkíní. bàbá ní gbogbo kìíní bẹ́ẹ̀ ti sọ yìí. a fẹ́ nídìí ọdún wo. a fẹ́ nídìí ọdún wo. ẹ sì dọmọ ọdún mélòó. ẹ sì dọmọ ọdún mélòó. nígbà náà. nígbà náà. ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni mo wọ Markaz. ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún làwọn wọ Markaz. ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún. ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n wọ́n 15 years. ọdún mẹ́rin mo sì la jáde. wọ́n bàbá wa ní 1937. 1937 yẹn sí ọdún tá a wà yìí ọdún mélòó ni ẹ. tó 80. ó kọjú mẹ́ta kó pé àádọ́rùn ọdún. 90 87. 87 years now. ẹni tó fẹ́ pàtàn kó yọ ọ́ kúrò. ẹni tó fẹ́ pàtàn
kọ́ yọ ọdún tá a sọ yìí kú o. nínú ọjọ́ orí ẹ̀. nínú ọjọ́ orí rẹ̀. ká máa mọ èyí tó ṣẹ́kù. káwá mọ èyí tó ṣẹ́kù. so à ń bá bọ̀ bẹ́ẹ̀. àwọn ní àwọn ń bá bọ̀ bẹ́ẹ̀. láfi wá kọ́ mọ́sálásí tó wà ní Fáṣọ̀rọ̀ ńsìn. àwọn fi wá kọ́ mọ́sálásí tó wà ní Fáṣọ̀rọ̀ ní ìsìn. níjọ́ tá a wá ṣí mọ́sálásí. níjọ́ tá a wá ṣí mọ́sálásí náà. ìrun àyílà la fi ṣí. ìrun àyílà làwọn bàbá fi ṣí mọ́sálásí náà. bàbá wa ló kírun àyílà ńjọ́ náà. bàbá àgbà ni wọ́n kírun àyílà ńjọ́ náà. àwọn ní àyílà làwọn kí o. bàbá ní àyílà làwọn kí yìí o. àlàásàní láti àlàásàní ní kírájí máa kí lọ fún yín. láti àlàásàní tí ó tẹ̀lé yìí láti kí rájí ó máa kí lọ. a sì wá ń kí títí dì sí yìí. àwọn sì wá ń kí títí dì sí. ẹ bá gbọ́ lọ́wọ́ ọba tóbi. ẹ bá gbọ́ lọ́wọ́ ọba tóbi. alhamdulilayi wọ́n ní àṣẹ alhamdulilayi. wọ́n ṣe interview yẹn fún yín. bàbá ní wọ́n ṣe interview náà fún yín. ẹ̀fìn kan ládùúgbò àbẹ̀. ẹ̀fìn kan lé àdúrà kálíde. ṣe kíláàsì yàrá tó à ń bẹ̀. bàbá ní yàrá ti bẹ́ẹ̀ níbẹ̀ ni. wọ́n ní àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ gbogbo ayé ló sì fẹ́ gbọ́ àwọn fẹ́ kó dàpọ̀ mọ́ àdúrà. alimunasa uluma lẹ́sà yadiri àríyálò ìdólè ìsàìdù kálí ẹ̀lórí ìsàìdù alimunasa uluma lẹ́sà yadiri àríyálò alimu anakum filele akitabu jibalu ido اللهم اجعل ما نشاء موافقا لما تشاء كلا يسير ما نشاء مخالفا لما تشاء وما نحن أتى نشاء إلا فما الله يشاء لو شاء العبد ما كان إلا ما تشاء فالتف بنا فيما تشاء وما تشاءون إلا يشاء الله رب العالمين اللهم أنت السلام ومنك السلام فحينا ربنا بالسلام وأدخلنا دارك دار السلام تباركت وتعاليت يا ذا الجلال والإكرام الفاتحة يا الرحمن الرحيم رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 سبحان ربك ذات عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين صلوا على النبي آمين محمد إنك أبا إنجا القرآن بسم الله الرحمن الرحيم. أنت الكتاب. أنت الكتاب. هل لي سوى هذا الدياء دياء ليكون لي في ذا المجال رضاء. الله أكبر. هل لي سوى هذا الغضنفر مفخر ما لي لذلك قد أتى الإهداء. ذاك الذي نفع الأنام بخالقه رب الأنام ليكثر الآلاء. ذاك الذي يشفى الورى في بسمة من ثغره ويكون فيه بهاء. لك يا حبيب تحياتي وسلامتي
مني إليك محبة وولاء لك تسجد الأبيات في أوذانها ولحسنها الذكر يشهد الأعداء إذ أنت للحساد سهم قاتل ولروح كل العاشقين غذاء بك يبلغ الشان الجدير سنامه ويتم فيك على الدوام ثناء بك نمتتي مجدا وفضلا راسخا وبذا يقوم لشكرك الأعضاء فبفيد علمك نستشف شرابه بل أنت للمتعطشين رواء وبساهك الفعال يعلو مركز الشيخ الإلوري ليس فيه عناء يسعى ليخلد دون ريب مذهب للشيخ آدم دون ما الضوضاء تخيل يبقى جدنا في شيته قرت بذلك أعين غراء إن كان آدم قصة لمسلسل أنت الممثل والملا شهداء الله أكبر كان جدي صالحا ومؤلفا فأبي الكتاب وكلنا إن كان جدي صالحا ومؤلفا بالكتاب كلنا قراء إن كان جدي صالحا ومعلما بالكتاب وكلنا قراء إن كان جدي صالحا ومؤلفا بالكتاب وكلنا قراء رسول من أنفسكم